bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé iṣẹ́ wa ni àṣà wa ní gbogbo ọjọ́ Sátidé tá máa mú ó wà ń bẹ̀ tó láàrin tó ládùn tó lóyin ó wà ń bẹ̀ tọ̀sẹ̀ tá mú wá fún ìlú Ìkòròdú ló ti ń ṣẹlẹ̀ ẹ wá ti ń gbọ́ Ìkòròdú gbogbogbò bẹ́ẹ̀ ni tí a ti ń ṣe ìwúyè ọba tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Ọba Kabir Adéwálé Ṣótóbi Ìlúfẹ́milọ́ba wọ̀. àrùn oníṣe yìí o ọjọ́ òní láàyò rẹ bẹ̀rẹ̀ tútúká ọ̀rẹ́ o àyàn bẹ̀rẹ̀ mọ́. Kí ni kọ́tà lè sọ nípa kábíyèsí wa? Kábíyèsí wa gbogbo èèyàn ló ti ka profile ẹ̀ ibi tó ti ń bọ̀ ibi tó ti bí bó ṣe jẹ́ ọmọ ọba tó dẹ̀ jẹ́ ọba. Kábíyèsí o mo kí yín o láti pẹ́ lórí tí bàtà pẹ́lẹ́ tí ọba gbákejì òrìṣà kan sí ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. báwo ti ẹ ṣàdúrà fún Ọlọ́run ti ṣàdúrà fún ọ because nígbà tán ti wà ń bẹ̀ yẹn Ọlọ́run ló fi wọ́n síbẹ̀ ẹni tọ́lọ́ máa ti fi sórí ipò pé kó ṣe ẹnì kejì òun lóde ayé because ọba ọ̀run ló máa ń fi ta ayé jẹ Ọlọ́run tó dẹ̀ ti fi wọ́n síbẹ̀ ó ti mọ̀ pé àwọn ni wọ́n máa tún lu Ìkòròdú ṣe tó fi wọ́n síbẹ̀ so Ọlọ́run á tì wọ́n lẹ́yìn. àdúrà mi fún kábíyèsí ni pé àsìkò tí wọ́n yìí ó máa rọ gbogbo òdù lọ́rùn. A kí kábíyèsí wa kú ọkú oríire náà kú. ó sọ pé ní ọ̀sẹ̀ tí wọ́n di ọba yìí ìlú Ìkòròdú á máa tòrò igbá ilé Ìkòròdú á máa kú àwọn ilé Ìkòròdú kò ní fàya aláboyún á máa bí rere ipa ọdún kan ni. Àwa là ń ṣe ayẹyẹ kábíyèsí wa tí ó ń jẹ lẹ́ni. Kì í ṣe pé wọ́n ti fún lọ́pàá oyè o, ó dẹ̀ ti jáde láti pè mí. Ṣùgbọ́n grand finale ni à ń ṣe lẹ́ni. Inú wa sì dùn púpọ̀ láti ṣe. Kábíyèsí kí ni kọ́tà lè sọ nípa kábíyèsí wa? Kábíyèsí wa gbogbo èèyàn ló ti ka profile ẹ̀ ibi tó ti ń bọ̀ ibi tó ti bí bó ṣe jẹ́ ọmọ ọba tó dẹ̀ jẹ́ ọba ní ọwọ́ tá a wà yìí ṣùgbọ́n a mọ̀ pé ó mẹ́mbà Oríwù club tí mo jẹ́ president ni nǹkan tí a mọ̀
nǹkan tí mo mọ̀ púpọ̀ ń pa ẹ̀ nìyẹn. Tata ni mo ṣe. Ó di bí iṣẹ́ mọ́, ó ti pẹ́ tí mo ti ń ṣe. Kì í pè mí rárá. Nípa máa ń lọ fún ara mi. Ẹni tó jò pé mi wá ní mo wá fún Ramọ́tà Jésù. Ọmọ Kòdù.